ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa ẹ̀yin tí Yínká Ayéfẹ́lẹ́ Bisi Ologe ni o ètò ẹ̀ ẹ má gbádùn ẹ̀. wá sọ̀rọ̀ nípa ọlọ́jọ́ òbí Alhaja Fausiat Adesina ìyá Bọ́lá ìyá Doyin ìyá Ahmed ìyá Abíọ́dún ìyá Gbóyèga ìyá Falilat mama Ọlọ́run bá yín wo àwọn ọmọ yìí gbogbo àwọn èso tó tara yín jáde Ọlọ́run ò ní ṣe wọ́n lábìkú ọmọdé Ọlọ́run ò ní ṣe wọ́n lábìkú àgbà èyí tó kù kẹ́ ẹ lò láyé ẹ ò ní lò nínú àárẹ̀ ẹ ò ní lò nínú ìbànújẹ́ ẹ ò ní lò nínú ìkáwọ́lérí ìfẹsẹ̀jọlẹ̀ mama ó dá ó dùn ó ń dán báyìí Ọlọ́run ò ní kòkòrò sí èṣù ò ní kòkòrò sí ọ̀tá ò ní kòkòrò sí bẹ́ẹ̀ ṣe wà yìí ó bẹ́tà bẹ́ẹ̀ ṣe wà lánàá lágbára Ọlọ́run ọ̀la àtọ̀tún láyé yóò tún bẹ́tà ò ní o. All right, ladies and gentlemen, we want to accommodate 4 people to step forth and say 1 or 2 things about this wonderful mom. Ẹ wá sọ̀rọ̀ nípa ìyá Doyin. Ẹnìkan nínú ẹbí, ẹnìkan nínú àwọn ọ̀rẹ́, ẹnìkan ará àdúgbò, ẹnìkan ọ̀rẹ́ ọmọ. Oya oya ń bá fẹ́ sọ̀rọ̀ kó nawọ́ sókè. No time to check time. No time to check. Mọ́mí ẹ máa bọ̀. God bless you. Ẹ máa bọ̀ ma. Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ ma. Ìyá kìíní ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ni ẹ̀yin náà fọwọ́ sáyé ẹ máa bọ̀. No time to check time. Ẹ ṣé màmá ẹ bá fún màmá ní àtẹ́wọ́ ẹ bá mi ìlú ẹ bá mi sọ̀kọ́ tó má sọ̀kalẹ̀ àmọ́ làwọn máa ṣe 78 àwọn náà ní July ẹgbẹ́ MC wá ogun fọ́ọ̀nì pọ̀ tí gbá rówó mọ́mí mi ò ní má sọ pé mi ò pè é nǹkan mọ́mí ṣé mo ti pè é mọ́mí ṣé mo pè é ẹ máa bọ̀. Sàbí àlànà bí kẹrin. Alájà Olùfàd Aládìyẹ Agbowóolu. Ìyá Doyin ó jẹ́ ìyàwó àkọ́bí ìyá mi. Ìyá Doyin wà dálé ènìyàn. Ìyá Doyin ó dálé ènìyàn. Ó bá mi tọ́jú àwọn ọmọ mi. Láti jọ́ tí mo ti mọ̀ ìyá Doyin kò ṣe mí nínú ìṣeré. Pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ pẹ̀lú rẹ̀sítẹ́ẹ̀tì tó pé mo jábọ̀ ọkọ mi. Bó ṣe máa ń lò pẹ̀lú mi. Ìyá tó bí ìyá Doyin wọ́n dá wọ́n kẹ́kọ̀ọ́ lọ́nà wọ́n kárámọ́ra kọ́sì tọ́lọ́ ń pè. Ìwà náà ni ìyá Doyin ìwà àtàwọn ọmọ rẹ̀. Kọ́lọ́ kọ́lá mi lọ́ra ìyá rẹ̀ ní ìyá Doyin. Ẹ̀gbọ́n mi tó dẹ̀ kú kẹ̀lé kọ́lọ́ mi ó pàṣìṣe rẹ̀. Gbogbo nǹkan tó mú tó fílẹ̀ lọ́tún lọ́sì lọ́mọ wájú lọ́mọ àárín lọ́mọ gbẹ̀yìn. Kọ́wọ́ ìjà má tẹ gbogbo wọn. Kọ́ lálùbáríkà. Wọ́n ti ń ròkè kọ́ má jà wọn wálẹ̀. Bá tẹ̀ tí ìyá Doyin dẹ̀ ṣe nǹkan ní ti ṣíwọ́ ṣẹ́. Lágbára inshallah kò ní kábàámọ̀ ọ̀lẹ́ àwọn ọmọ ẹ̀ tó ń gòkè bá kú ti bẹ́ẹ̀ lọ ire tó wà lára ìyá Doyin akálùwé bàbá táwa ní àní ṣerú ayé o gbogbo abiyamọ máa jẹ̀rẹ̀ ọmọ ẹ̀ wọ́n olùtàbíyàwó kì í túmọ̀ ní pé káwọn lé o lọ́la inshallah lọ́la kálá lọ́la ràbà lọ́la fàdúrà bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim
All right now. Eba, pray for Mama. Daddy and Mama. God bless you. My name is Saje Yomi Fashlanso. I happen to be a member of Yoruba Islamic Society, precisely chairman of the Yoruba branch for some period. So I can say former chairman of the Yoruba branch. That is where I met Alaja Tradition. Before I moved from the headquarters to the Yoruba branch, I was briefed that I have a lot of work to do there. When I got there, she happened to be the... Daddy, Mama, you know, ẹ jẹ́ ká máa fi àkókò yẹn ká fi máa kí kábíyèsí pé wọ́n káàbọ̀ sí àárín wa. Ọ̀fẹ́ má bínú sá. Kábíyèsí aláyélúwà ọba Adéṣẹ́gun Bọ́lájí Alówólé Elémùrẹ́ of Èmùrẹ́ Kingdom. Ẹ bá ṣe kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí o. Ẹ tún ṣe kábíyèsí o. Ọmọ olómi méjì Lémùrẹ́, ọmọ àtẹ̀kùn mọ́lẹ̀ kọ̀ọ̀kan, ìkàn mímu, ìkàn àìgbọ́dọ̀ mu. Kábíyèsí, adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, àṣẹ apẹ́ lẹ́nu. Àwọn àgbàlagbà wọ́n ní ibi ara pápá là á bẹ́ tu, ibi gìjàgìjà là á bẹ́ kùn, ibi gìlọ̀gìlọ̀ là á bá kòkò. Ara fi ń dání tiréfé ìta gbangba là á béwé ajílé kéke. Òjòjò ní ṣòwò kó má lè nájà, kókókó lára ọ̀tá ó máa lé o. Adé apẹ́ lórí bàbá, bàtà apẹ́ lẹ́sẹ̀, àṣẹ apẹ́ lẹ́nu. Àwọn olórí wọn á ṣiṣẹ́ ìbípẹ́. Ikú a máa ké bí eku, ẹyẹ a máa ké bí ẹyẹ, ọmọ èèyàn á fọhùn bí ọmọ èèyàn. Ìlú òní tóbi kó ń rò ó má ka, àbẹ́lé awo lókèrè òní bẹ́ tiẹ̀ kó má dé. Ìlú Èmùrẹ́ òní bàjẹ́ o, yóò máa gbòòrò sí i. Ẹ káàbọ̀ sà. Gẹ́gbọ́n yẹn sọ lọ, kì í sọ Yorùbá. Ó jẹ́ ọmọ ẹgbẹ́ Kọ̀ríbù, Àfáàtì Kọ̀ríbù Islamic Society, the former chairman of the Yoruba branch. Over a decade, going to be 2 years, and she happened to be the treasurer of the society while I was the chairman. And when you say you keep money with somebody and you go to sleep, the money is always intact. So you keep the record of the money financially. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.